ọmọ ọ̀jọ̀gbà ọmọ ọ̀jọ̀gbà abọ́rúbọyè ẹ̀làbọ́rú asalamualeykum aleluya wọ́n fi ewé àtẹ̀kọ́ tó tọrọ aráyé ṣe ọmọ ọ̀jọ̀gbà ìṣẹ̀ṣẹ̀ lágbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè aleluya o. Èmi ọmọ yìí náà Dr. Modu Àgbà mo tún dé lónìí o. Èmi ní ìmọ̀dé ẹ̀yìn ilẹ̀ ò mọ̀ gbọ́ mi láti Ọlọ́run ọba Elédùmarè ọ̀kọ̀ọ̀kan wa nínú wa a ò ní di àwátì nínú ayé o. Olúbíkí mojúbà rẹ ọ̀sẹ̀ bíkí mojúbà lọ bàbá mi rà ní oṣù ọ̀lálẹ́. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi dánwọ́ Dr. Modu Àgbà káàkiri gbogbo àgbáláyé tẹ́ ń tẹ́tí sí àwọn ètò mi tí sì ń ṣe yín láǹfààní. Mo kí gbogbo yẹn pátápátá o. Obìnrin mo kí yín, ọkùnrin mo kí yín, ọmọdé mo kí yín, àgbàlagbà mo kí yín. Mo kí oṣó mo kí àjẹ́ mo kí èmèrè mo kí ẹlẹ́bọlógún àlùfáà mo kí ẹ̀yin wòlíì mo kí ẹ̀yin pásítọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti prófẹ́tẹ́sì mo kí gbogbo yẹn pátápátá tẹ̀ ń wo èmi Dr. Modu Àgbà. Lónìí mo mú nǹkan wá tí wọ́n máa gba tí a máa farabalẹ̀ jókòó láti gbọ́ àṣírí náà lẹ́nu èmi Modu Àgbà lénìí. Àṣírí nọ́mbà bá a ṣe lo nọ́mbà lámbà bá a ṣe ń lò ó fún ẹ̀yọ́nú bá a ṣe ń lò ó fún àánú àti ojúrere ọmọ aráyé. Bá a ṣe lo nọ́mbà bá a ṣe ń lò ó fún àánú táwọn ọmọ rí àánú gbà àti gbogbo aráyé mọ̀ fi ojú rere tí wọ́n mọ̀ fi wù wá tá sì mọ̀ sí mọ̀ fi rere tí wọ́n fi jìnkí wa. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ènìyàn mi lónìí ẹ máa bá mi ká lọ. Gbogbo alamọ tó pè ní nọ́mbà gbogbo nọ́mbà tó wà láyé yìí ò ju nọ́mbà torí 100 tá mọ̀ sí 100 lọ. Láti orí 1 lórí 100 ibẹ̀ ni nọ́mbà dé. Gbogbo ni 100 àkíní kan ni àwọn èyí tó kọ́kọ́ sáwájú ní èèyàn ni wọ́n fi sẹ́yìn rẹ̀ ìfi di 100 àkíní kan 102 àwọn èèyàn náà ni wọ́n fi sẹ́yìn rẹ̀ ni wọ́n ń tò papọ̀ sí lẹ́yìn. Ó kẹ́yìn ènìyàn mi Dr. Modu Àgbà Ọlọ́run ọba Elédùmarè ọba ò ní fi wá sílẹ̀ o. Bá sì mọ̀ pé ọ̀rọ̀ ń bọ àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ ń sì ń bẹ nínú àṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ọba Elédùmarè yìí rè tó fi dálé ayé. Ó ní kí ìmọ́lẹ̀ wà, ìmọ́lẹ̀ sì wà. Ó ní kí ọjọ́ yọ, ọjọ́ sì yọ. Ó ní kí ìyẹ̀pẹ̀ kó wà lórí ilẹ̀ gbogbo ogbon ẹ̀ sì wà. Ọ̀rọ̀ Elédùmarè fi dálé ayé ọ̀rọ̀ ni. Bó ṣe wá lo ọ̀rọ̀ a máa ń lo ọ̀rọ̀ láti fi lè jẹ́ kí a ní lọ síwájú nínú ayé. Nítorí pé 1 lásán ara ọ̀rọ̀ kan ni, 2 ara ọ̀rọ̀ kan ni, 3 ara ọ̀rọ̀ kan ni, 4 ìdórí 5 ìdígbò gbogbo nọ́mbà pátápátá ọ̀rọ̀ ni. O tí mò ń bá yín sọ ọ̀rọ̀ ni. Àwọn àṣírí kan wá pamọ́ sínú àwọn nọ́mbà tó jẹ́ wípé à ń wò yìí tákàn fojú wò pé àkílẹ̀ léyìí. Nọ́mbà ó ti wà tí ọjọ́ ti pẹ́. Kódà láyé àwọn ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ni àwọn nọ́mbà ti wà ṣùgbọ́n àwọn ò pè ní 1 2 3 tiwọn. Àwọn ń pè é ní elédè Lárúbáwá nígbà náà. Àwọn Kìrìsìtẹ́nì náà àwọn Jésù àwọn náà lò ní èdè Hébérù nígbà náà. Làwọn Yorùbá ń lo tiwa ní 1 2 3 4 5 6 7 8 9. Gbogbo tí wọ́n ń sọ yìí tá bá lè lò bẹ́ẹ̀ náà a lè lò ṣùgbọ́n tá bá ní a máa kọ 1 2 3 kò ní gba nǹkan tí mo fẹ́ fi kalẹ̀ fún yín lénìí. Tàásì ni a mọ olùkọ́lédè Lárúbáwá ó ṣeéṣe kí ó mọ̀ gbà, èdè Hébérù ó ṣeéṣe kí ó mọ̀ gbà, èdè Ísírẹ́lì gan ó ṣeéṣe kó mọ̀ gbà. Mo tún débi ṣe mọ̀ ń dé mo ní àwọn nǹkan fìdílé lẹ́nìí àbí kí a fìdílé nǹkan o kí wá gbọ́ òun níwọ̀n lẹ́nu èmi Modu Àgbà. Bá ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àjò ló wà nílé ayé. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí àti ọgbọ́n àti ìmọ̀ àti òye Elédùmarè kó nínú ayé yìí.
nkálukú ní ò wá jókòó pé ẹ jẹ́ wá gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà, ẹ jẹ́ kí n wá kọ́ ẹ̀kọ́ díẹ̀ nípa ohun tí mi ò mọ̀ àti tí mo mọ̀. Ilé ayé yẹn nìkan kì í mọ̀ tán, ṣùgbọ́n tá bá mọ̀ náà a ò mọ̀ jẹ́ kó yé yín. Iṣẹ́ yìí àṣírí ni, ṣùgbọ́n táwọn bá ń jù sí àpò, mo fi ọba dáni wáyé búra, wọn ò mọ̀ fún wa ní owó, wọn ò mọ̀ sí wa láàánú gbogbo ibi tá bá ti rí wa káàkiri ayé ni. Ṣùgbọ́n kódà wí pé ojú rere láyé ò mọ̀ fi wò wá, ò mọ̀ fi rere jíǹkí wa. Títí téèyàn bá ń lo kíní ìsára wàláhì tàláhì, ní tí bá ń lọ bí iṣẹ́, wọn ò mọ̀ gbé sí ipò ńlá níbi iṣẹ́. Kọ̀ǹfàmù àṣírí ni. Àwọn àṣírí kan wà tó wà nínú ìwé kan tá ń pè ní ìwé Mósìsì, Book of Moses. Ara ẹ̀ làṣírí tí mo fẹ́ yọ̀ǹda fún yín lónìí. Bó la ṣe wá lo nọ́mbà yìí, ká má sọ̀rọ̀ jù, ẹ máa bá mi ká lọ. Tá bá fẹ́ ṣe iṣẹ́ yìí, iṣẹ́ ojú rere àánú yìí tá à mọ́ ń lo nọ́mbà yìí fún. Ẹ lè bá mi wá sheet of paper kan tó jẹ́ placement paper tó fi máa ọmọ school máa fi ń kọ bóyá tó fi máa ń kọ, wọ́n fi ń lè ní ká draw nǹkan síbẹ̀. Sheet of paper ẹ bá mi wá bí irú eléyìí, irú eléyìí tí mo kọ nǹkan kan sí báyìí, ẹ ti rí, ẹ bá mi wá irú ẹ̀ tó jẹ́ sheet of paper, ẹ bá mi wá irú ẹ̀. Ọ̀nà láwọ̀ gbà ṣe kíní yìí, ẹ máa bá mi ká lọ. Ẹ lọ́wọ́ mi lọ ra ìyẹlé kan tó jẹ́ ìyẹlé funfun. Ẹ bá mi pa ìyẹlé yìí, ẹ bá mi ro ẹ̀jẹ̀ rẹ̀ sínú bí àìkè kan àbíbì kan. Ìyẹlé yìí lẹ́wọ̀ fi hàn nǹkan tí mo fẹ́ fún yín lénìí. Kíní tá ń wò lójú móhùnmáwòrán yìí, ó ṣe rí báyìí, tó rí báyìí, ẹ máa bá mi hàn bẹ́ẹ̀. Ẹ ti wo bí tá ń wo Elohim lókè, Elohim lókè, Elohim náà, àti ibi tá ń wo Selbati, àti ibi tá ti ń wo Adonai, àti ibi tìsàlẹ̀ yìí tá ń wò yẹ. Bó ṣe wà ń bẹ náà lẹ́ ò ṣe kọ́ ìwọ bí tá ya àgbélébù sí yẹ, iná lẹ máa yá sí, ẹ ò yá síbẹ̀. Bó ṣe rí gẹ́lẹ́ ẹ̀ náà lẹ́ ò ṣe yá, lẹ́ ò ṣe fi ẹ̀jẹ̀ yẹlé, lẹ́ ò ṣe fi hàn. Gbogbo àwọn nọ́mbà tó wà níbẹ̀ 4, 14, 15, 1, 9, 7, 6, 12, 5, 5, 11, 10, 8, 16, 2, 3 and 13 yìí tó wà lójú rẹ̀ yìí, ẹ máa kọ síbẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń wò ní ojúmọ́ máwòrán yìí. Bẹ́ẹ̀ ṣe ń wo àwọn Elohim, Selbati àti Adonai àti tó wà sálẹ̀ yìí tẹ́ ń wò yìí náà, òun náà ní nǹkan tí ó túmọ̀ sí. Àwọn èdè yìí, Elohim yìí, Selbati yìí pẹ̀lú Adonai yìí, ó ní ó ní èdè kan, èdè Hébérù ni. Tí mo fi ní wípé nípa ọ̀rọ̀ sísọ àti nǹkan lásán, ọ̀rọ̀ lásán, àṣẹ wà níbẹ̀. Elohim ó túmọ̀ sí Ọlọ́run Ísírẹ́lì, Elohi ó túmọ̀ sí Ọlọ́run, Selbati ó túmọ̀ sí agbára Ọlọ́run ní ààyè rẹ̀, Adonai ó túmọ̀ sí adarí tàbí ká pè ní ọ̀gá, ó ní ìtumọ̀ rẹ̀. Ó bẹ́ẹ̀ ṣe rán wò pé Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run, agbára Ọlọ́run ní ààyè rẹ̀ yìí tẹ̀wọ̀n gbogbo yìí lásán, ọ̀rọ̀ tẹ̀rẹ̀ ń wò bẹ́ẹ̀ lásán, agbára tó wà nínú ẹ̀ lásán, ó ní ó fẹ́ ṣe iṣẹ́ tí a fẹ́ ṣiṣẹ́ yìí ló fẹ́ ṣe fún wa sí. Lẹ́yìn ìgbà tẹ́tí ṣe kinní yìí, ẹ bá mi mú wonderful powder, ẹ bá mi kọ́ ìgbà tẹ́ bá hàn tẹ́ bá mi kù sí lójú, lẹ́yìn náà ẹ bá mi ṣẹ́po. Ẹ bá mi mú òwú blue, ẹ bá mi fi wé dáadáa. Ẹ bá ti bá mi fi òwú blue tẹ́ ti fi wé. Lẹ́yìn náà ẹ wá mú Saint Michael, lọ́fíńdà Saint Michael, ẹ bá mi mú, ẹ bá mi fi sí lára dáadáa. Tẹ́ bá ti fi bá mi fi sí lára dáadáa, ẹ fi kalẹ̀. Ọjọ́ tá a bá fẹ́ ṣe kinní yìí, ọjọ́ ẹ kó jọjọ́ àánú, ọjọ́ tó ń pọ̀ lọ́jọ́ àánú, ó sì yé àwọn Kìrìsìtẹ́nì, ọjọ́ àánú ni kẹ́jẹ́ ká ṣe. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ fi lọ́fíńdà Saint Michael yìí sí àwọn ọmọ tí ó fi sí ní gbogbo ọjọ́ àánú. Ẹ yá káwọn fi kinní sí àpò wa,
a lè rán ní àwọ̀ blue tàbí káwé ní òwú blue. Ògbàkigbà tí kíní bá ti ń wà nínú àpò wa tí ń wà nínú pọ́ọ̀sì lára wa, ara yóò mọ̀ ṣàánú wa. Àṣírí ń bẹ nínú ayé, ẹ lọ dán wò, ẹ mọ̀ pé èmi ọmọ ọ̀dọ̀ àgbà òdodo mo sọ fún yín. Mo ń lọ o, ẹ láìkì, ẹ share sáwọn ènìyàn kí wọ́n lè jàǹfààní ẹ o. Mo ń lọ o, ó dìgbà.